nísẹ́yìn Imam ní bàbá ọba o ìsọ̀lú mi o ọba ní àdọ̀bálẹ̀ fóun ká bọ́ síwájú ká dọ̀bálẹ̀ àwọn akábíyèsí ẹ má bínú sọ̀yájú sí yín fi ṣègbéraga fi sàbùkún yín àwọn tó ti lọ sáájú yín náà mọ̀ pàwẹ̀ ìdọ̀bálẹ̀ ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí ni sallallahu alaihi wasallam fẹ́ mú fún wa lọ́wọ́ ara wa tá bá bínú agbára ẹnìkan káwà nù lóyé o tá bá bínú kódà ọba àlú agbára rẹ̀ ọ̀káwà ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà nígbẹ́ pé onílò nífẹ́ kí lò Islam àtọ̀rúnrìn wa ni mo ní nísẹ́yìn Islam ẹ́sà àtọ̀rúnrìn wa Islam ò sì kẹ́yìnlé nísẹ́yìn àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni ẹ wo gbogbo àdúgbò tí Islam wà gbogbo àdúgbò tí Islam wà òkè ọlá òkè ọjà ìjẹmbà àárín gbogbo olú ni wọ́n wà wọn ò sí lẹ́yìn ìlú wọ́n lọ jẹ́ pé ibi tí Islam wà lọ́wà láàrin ìlú pé ibi tí Islam ò sí tí ó tó nǹkan mẹ́ lọ́wà lójí ìlú táwọn sọ pé àwọn tó wà láàrin ìlú yẹn àlejò báwo lè yẹn ṣe fà àlejò sí àárín gbogbo ìlú àlejò wọ́n máa fúnlẹ̀ ní pẹ̀tù wọ́n lọ múlẹ̀ ń bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni àlejò ní múlẹ̀ sáàrin ìlú náà bàbá wọ́n yí sí àlejò nínú lóì tí bẹ́ẹ̀ nìkan máa pàtàn pé ìsìláàmù bákan níjọ́ sẹ́yìn ti bẹ̀rẹ̀ ìsìláàmù ti bẹ̀rẹ̀ nínú sẹ́yìn mé ọ̀rọ̀ ẹ pẹ̀tò gbogbo ìtàn ilẹ̀ Yorùbá ló dàrú ìtàn Yorùbá gangan fúnra ara rẹ̀ dàrú wọ́n máa sọ̀tàn ìtàn Odùduwà báyìí ní ìsẹ̀ẹ́kẹ̀ máa rẹ́rin ni wọ́n pè Odùduwà ìgbà tí ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé wọ́n wá mú chéènì ń bá chéènì bàbá yìí omi ní bẹ́ńlẹ̀lẹ̀ wọ́n wá mú ìkarahun ògbín tọrọ yèpẹ̀ sí tó wọ́n wá da ìkarahun ògbín yẹn ó dá alẹ̀ sórí omi òròmọdìẹ adìẹ ọlọ́mọ tó mú lọ́wọ́ wọ́n wá fílẹ̀ òun lọ́wọ́ tán yèpẹ̀ rẹ̀ tó fi dé sẹ́yìn tó fi dékò tó fi débàdàn tó fi káàkiri gbogbo ayé yẹ̀pẹ̀tà ń tẹ̀yìn adẹ́yọ kẹrin lọ́tìyàn káàkiri bẹ́ẹ̀ so fún mọ̀jásàbà ẹwọ àgọ̀ nínú ọ̀rọ̀ ìtàn táwọn professor tí wọ́n sàkọọ́lẹ̀ rẹ̀ ni ìtàn tó mọ primary school tí ó fọ́t bí adẹ́yọ kan o lè tán yẹ̀pẹ̀ sẹ́yìn nìkan tó wá pé yẹ̀pẹ̀ gbogbo ayé so ìtàn mí tún gbé pé rárá Odùduwà ọ̀wá látọ̀run ilẹ̀ lọ́bàrò ti wá nígbà ó sì dé Ilé Ifẹ̀ ọba àwọn èèyàn ń bẹ̀ kódà Ọbàtálá ohun lọba nígbà rẹ̀ ọba tró ẹ̀ ní ó gbàjọba lọ́wọ́ ẹ̀ ní ẹ bá sọ wípé Álímì gbàjọba lọ́wọ́ Àfọ̀njá n'Ílọrin kìí ṣe Álímì làkọ́kọ́ tí ọkọ̀ gbàjọba ńlẹ̀ Yorùbá Odùduwà náà gbàjọba lọ́wọ́ Ọbàtálá ní Ilé Ifẹ̀ àwọn èèyàn kan bẹ nílé Ifẹ̀ àti láwọn Èkìtì Ìkàrẹ́ Àkókò àbí Èkìtì Ìkọ̀lé àbí nǹkan kan báyẹn àwọn ọ̀gbàrà wọn lọ́mọ Odùduwà torí pé àwọn gbà pàwọn tí ń bẹ nílé Ifẹ̀ ṣáájú kó Odùduwà ó tó dé àwọn ìṣọmọ Odùduwà ń tàwọn so kò sí ti tún nínú ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn dàrú ńlẹ̀ Yorùbá torí pé àwọn tó lajú tí ó kọ̀tàn kò tètè sí so nínú àwọn tó kọ̀tàn tó rí tàn kọ díẹ̀ ńlẹ̀ Yorùbá Michael Jackson àti lórúkọ rẹ̀ ń jẹ́ òyìnbó ni ọmọ UK òun lọ́kọ̀tàn ńlẹ̀ Yorùbá táwọn èèyàn máa reverse lọ́pọ̀lọpọ̀ òun làwọn kẹjọ́ kọ̀tàn Yorùbá yẹn tó sì rí tàn yẹn kọ díẹ̀ pátara dí yẹn Islam ẹ ṣàjòjì nínú sẹ́yìn ọ̀ àwàláwà láàrin gbogbo ìlú báwo lẹ́ni tó wà láàrin gbogbo ó sì á jẹ́ àjòjì nínú ìlú ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa